Àìsílé olóngìní ilé di ilé èkúté yìí. Ṣebí wọ́n ní bọ́lọ́jẹ́ ọba kú oríta ò léwu koríko. Ayé ṣòro ẹni àníkó kíni lẹ́yìn ló fẹ̀gún sọ́wọ́. Àṣeun dúpẹ́ lọ́wọ́ ẹni tó ń ṣe ni tó tún ń gbà ní. Ẹni àníkó fẹ́ni lójú tó bàtà sẹ́nu. Ètùmàrè gbà wá lọ́wọ́ àfojú fẹ́ni ọ̀hún. Kò sólókò lóko. Bírọ̀bá lọ́lọ́gún ọdún ọjọ́ kan lòtítọ́ bá igi àbáfẹ̀yìntì ẹ̀gún ló fi ṣẹ̀ṣọ́. Ìmùtẹ́rí ẹni kàkó jálè gbòòrùn àṣebí o. Bí kò ilé ò bá pa nítòde o lè wọlé tán mi o. Ìmùtẹ́rí ẹni kàkó jálè gbòòrùn àṣebí o. Ìmùtẹ́rí ẹni kàkó jálè gbòòrùn àṣebí o. Lóko. This is baseless accusation gbogbo eléyìí now. Kí ni tún gbogbo eléyìí? Mo mọ̀ pé mo ṣe kíni ni o. He did this intentionally. You shouldn't make promises you won't be able to keep. In business, we have two types of promises. One, to make money. Two, to make more money. More money. Mawa okay, Shola. Madare lam. Okay. Oh, she be me promise lówó yìí. Mi ò like bó ṣe ń ṣe. I will give you this money. Mo ko lo agree kó máa fún mi lówó yìí. But question kan ni mo ní. Kí ló ń delay owó yìí? Bo ó yẹ kó mọ̀ pé owó yìí ò tí ready. Tó bá ti ready, máa jẹ́ kó mọ̀. Gbogbo wàhálà tí mo ṣe lórí owó yìí ló mọ̀ now. Mi mọ̀ wàhálà tó ń ṣe. The only business tí mo ní ni pé kówó ìjáde. Owó yìí ṣe wá ká ẹ lára báyìí. Ṣé bí mi mo ní mo máa fún ẹ? Ní sùúrù. Tó bá fún mi lówó yẹn, máa ṣe nǹkan tó like. Bí kò mú mi mọ́lẹ̀ mọ́ bí àbí. No jokes, man. Kówó yẹn tètè jáde as soon as possible. Bó kílé tó ń ṣe bí ipò owó yìí wà lọ́wọ́ mi fẹ́ fún ẹ. Ṣó fẹ́ pa mí nítorí owó ni? Ọ̀gá má jẹ́ n bínú sí ẹ o. Bínú yẹn gangan ni mo fẹ́. Nice. Èmi ló ń pariwo mọ́ àbí àti ṣeré gan. I give you 24 hours. Tówó yẹn ò bá jáde, wàá rí nǹkan tó máa ṣe fún ẹ. Give me just little time, please. I'll get this money across to you. Please. So o lè sọ̀rọ̀ báyìí ló ń ṣorí kórí tẹ́lẹ̀. Hello? Hello, Sade, báwo ni? Mo wà okay. Good, your attention is needed. Ṣé báyìí? As fast as you can. Níbo lẹ wà? The usual place. Okay, má bá yín bẹ̀ nísinsìnyí. Yes, sir. Hard copy. I'm fine. Mo send sí mail yẹn. Okay. Okay. You want to run? So àti check àwọn documents company àti nto ní ṣe pẹ̀lú company and everything is fine in company, sir. Yes, sir. Everything is fine. Yes, everything. Àti gbogbo profits. Àti check balance and all there were okay. So everything is fine. Everything is in good shape. But what we're saying is, real to sir, we have scrutinized everything. Àti check gbogbo ẹ̀.
at all. Kò dàbí pé bóyá nìkan jalè àbí. No. Everything. If I go through documents, Ẹ̀bùn náà ló send sí wa. I mean, everything is fine. It's in good shape. All right, I'll consider. All right, sir. No, I'll be. Àlàáfíà ni. Mo ní kí n kí ẹ fún ti kú Steph ní ọdún àjìnà síra. A ní rí àtẹ̀yìnkú mọ́. Ọlọ́run àtẹ̀sáfẹ́fẹ́ rere. Ọlọ́run tí ẹni jẹ́ kó wà kò sí láburú. Mo ní kí n pàkíyèsí ẹ sí ọ̀rọ̀ kan ni. I'm sure pé o mọ̀ pé owó tó wà nínú account Stephanie yẹn èmi ni mo fún. And mo fẹ́ kí wọ̀gán alára kó fi ègbé wípé kò sí nǹkan tó burú tí ẹni tó bá fúnyàn lówó bá fẹ́ gba owó ẹ̀ padà àbí bẹ́ẹ̀ kọ́. Good. Now èmi fẹ́ gba owó tó wà ní account Stephanie yẹn padà. Good one. Ìwọ gan lálùbáríkà. Thank you. Borokini. So what we have going on? Borokini. Kí la ń celebrate? Celebrate bíi ti báwo? Ó ti pẹ́ tí inú yín ti dùn báyìí last. Oh, yeah, mi sí. Ẹ̀yin ará bank ẹ̀yin ò celebrate rárá. Ẹni máa wá bẹ̀lẹ̀ kankan. Okay. Mo ti try number yín. Ọ̀rọ̀ wá sir. Ọ̀rọ̀. Ṣé ẹ ká tó máa sọ̀rọ̀ ní lásìkò yìí? Okay, let's get down to business. Owó yẹn ti ready. Lóòótọ́. Ben. Wow! This calls for celebration. No, not yet. Not yet, báwo? Yeah. Kí ló dé? Inú different accounts mo ti yọ àwọn owó yẹn. Ẹ dẹ̀ mọ̀ tí yẹn mean. Ẹ sọ̀rọ̀ ní sir. Èmi ń dúró kó parí ọ̀rọ̀ yìí. Okay sir. Nǹkan tí mò ń try láti sọ ni pé owó yẹn ò gbọdọ̀ pé ní account yẹn. And ó yẹ kí certain profit kó máa wọnú account àwọn tó transfer owó yẹn sí. And you see, my job is online. Let me see, console now. Èmi ló ń bá sọ̀rọ̀ láṣùpọ̀ mọ́ ṣe ni. Pinero, Senior Advocate of Nigeria. So, trust me, mo abi. Mo trust yín, reason yẹn tí mo ṣe lè take a risk ba. Go tó bá ti lè take a risk yẹn ó lè afọkànbalẹ̀. Fọkàn ẹ balẹ̀ now. Now, tí ẹ sọ fún mi náà. Kí ni the worst tó lè ṣẹlẹ̀ náà? Ha. Sir. Ẹ má jẹ́ kí worst thing ṣẹlẹ̀. Kò gbọdọ̀ ṣẹlẹ̀. Yeah, Miss I. All right, seriously now, màá san profit tó wà lórí owó gbogbo wọn. Inú owó wo nìyẹn sir? Ṣé ẹ mọ reason tá ṣe sign deal in the first place? Let me see, why are you acting like this? Èmi máa ní. Mo ní màá dá profit àwọn people yìí padà. And there will be no problem. Inú gbogbo ló máa dùn in the long run. Boss, mo ti going. Let me be going back to the office. Come. Let me see. Yes, sir. Fọkàn balẹ̀. Èmi ló ń bá tayo, okay? Fọkàn balẹ̀. Okay, sir. All right.
The only thing tí ma understand ni kẹ́ follow instruction tí mo fún yín. Simple. Yes. Yeah, follow my instructions. Mo ṣe kọ síbẹ̀ yẹn gan-an ni kẹ́ ṣe tẹ̀lé. Okay, no problem. I'll be one. Please, if you sorry, pay me, Ben. I could be anywhere, you know. My friend, this is business. Kò sígbà tí mi lè pè é. But mo pe agbọ́dọ̀ wà very careful torí àmì tó ń wò wá. Well, that is a track to cover. Wo ṣáde tí ẹ fi yẹn lẹ̀. Ọmọ kankan wà tó yẹ tá a need láti ṣe urgently. And ó dẹ̀ máa benefit èmi pẹ̀lú ẹ̀. Kí lẹ fẹ́ kí n ṣe? Good question. Press conference yẹn náà ni. I need láti ṣe press conference yẹn very soon. And the more we delay, the more risky it becomes. I need láti act fast and act smart. Kò yé mi o. Kí ni ò yé ẹ bẹ́ẹ̀? Mo dẹ̀ ń sọ dẹ̀ ní kò yé, kí ni ò yé ẹ bẹ́ẹ̀? Àwọn ọmọ fún apá ẹni fi ní bọ́ọ̀tù kò máa fi mú nǹkan ni. I need press conference. We do press conference. We release it. Ewu ni ò yé ẹ bẹ́ẹ̀? O ṣì ní feelings fún ṣùgbọ́n àbí? Look, my dear, let me tell you. Ọkùnrin tó bá feel pé o deserve commitment yẹ. O know what loyalty yẹ. Kí ni yàtọ̀ nínú ẹ̀yin méjèèjì? Ṣé bí right hand man ẹni wọ? Imagine ṣùgbọ́n. Wo nǹkan tí ò yẹ jẹ́ kí n fi yẹ. This is politics. Yes, pure and simple. Political strategy ni wọ́n pè. That's why I cooperate with the guys. Ká ṣe press conference yẹn. We know where we go from there. The time is now. Ẹ kú jẹ́wọ̀n. Báwo ni? Pẹ̀lẹ́. Ajẹ́ ti ń kọ́? Gbé oògùn fún wọn tó máa yẹ tán. All right? Wuyi. Ṣé o tún wá lè tó yẹn ni? Yẹni, gbé wọlé. But Wuyi, ilé mi ilé ẹni now. Actually, I'm fine. No wahala, I'm fine. Come on. You must shut me out. Majeti, I really need to get back to the office. Mo ní láti padà sí clinic nsìn. Thank you. Mr. Pinero, kí ló ṣẹlẹ̀ ń sìn? Ṣẹlẹ̀ bíi ti báwo ni ẹ? Mo rí wípé ẹ ṣe transfer gbogbo owó kúrò ní àkáǹtì yín. Ìwọ ń ṣọ́ àkáǹtì mi ni. Tí mo fi adúrú owó yẹn sí. Ẹ má kó bá mi sà. Ẹ yẹ mi sí, kan sùúrù, èmi ló ń bá sọ̀rọ̀. Ṣé mo transfer nítorí mo fẹ́ fi seal deal tó wà nílẹ̀ ni, and again that will block unnecessary loopholes. Okay. Ẹ má jẹ́ kí àwọn loopholes yín kó lé mi níbi iṣẹ́. Ó wà risky fún mi. Yẹmi, so you have my word. Èmi ṣáà mo sọ yẹn pé màá san. Profit orí ẹ̀ ńkọ́? Ìyẹn ti wà settled already. Ìgbà wo lẹ máa dá padà síbẹ̀? Kọ́sẹ̀ yìí tó parí máa yanjú ẹ̀, just in fact
tí bá fẹ́ sọ nǹkan fún ẹ ṣe àdàbí mo tiẹ̀ ti ní plan gan láti yanjú anytime from now. Kí ló wá ṣẹlẹ̀? Mi ò fẹ́ kó dàbí pé mo gbéraga ni. Ẹ jọ̀ọ́, ẹ má kó bá mi. Ẹ dẹ̀ má jẹ́ kó pẹ́. It's all right, no problem. No problem. One more thing, Yemisi. Kí ni yẹn? Stop stalking my transactions. I'm a smart guy. Borokini. Show me your way, sir. Don't let me finish. Show more story to fake him for our associates me need Toronto and say, don't need away. But sir, Sherry. I said let me finish. Moko dabio then what do you want? 50%. Show me your way, 50% of the money you gave to Shukbo. Yes, sir, ma get. Tell Enko. But sir. Mi ò bá debate. Ẹ jọ̀ọ́. Èmi náà ń bẹ̀ ni. Èmi náà ń bẹ̀ ni. Torí mi ò tí bínú. Torí tí n bá bínú. Ya. Ìgboro ló máa jẹ́ ringing tone àwọn ìdílé. Yes, ìgboro ló máa jẹ́ ringing tone náà. Mo dẹ̀ fẹ́ kó mọ bó ṣe máa ṣe. Get my money for me. Yes. Yes, sir. No. Kí ló ń ṣe mí gan? Bọ́lẹ̀ ní mọ́tò. Bọ́lẹ̀ mo fẹ́ lọ rẹ́ lómi. Mi ò tẹ̀ ráyè rárá. No. Can you imagine? Bọ́lẹ̀. Láì ní kan ṣe. My friend. Tanya. Hi. Oh my God. Junior, fella is dead. I'm just coming from the doctor's place and everything looks so unreal to me. The doctor said fella is dead. Ìwọ náà mọ̀ kò kí n bá yàn ọjà. Jẹ́jẹ́sẹ̀ ló máa ń lọ. Kò lọ́ta is loved by many. Ikú máa dọ̀rọ̀. My world is empty.
I am so empty right now. I hate my father right now. I can't kill him if I say. Borokini. Pinero, mo fẹ́ sọ story kékeré kan fún yín. Yeah. There is this man, only political ambition. Only ní nǹkan kan. Ó wá wá ẹni tó trust most láti lọ gbé kinní yẹn wá. Kò pẹ́, ó dalẹ̀. Arákùnrin yóò mọ̀ pé ohun tí ẹni yẹn lọ gbé wá ó gbà nínú ẹ̀ látọ̀dọ̀ àwọn ọ̀tá ẹ̀. Pé ó gba owó láti ọ̀dọ̀ opposition party àbí? Not really. Ẹnìkan nínú wọn. Sir, mo sọ fún yín, mo ní owó yẹn kò ń ṣe láti ibì kan. Mistake tẹ́yìn kan ṣe ni pé ẹ lo owó tí kò yẹ kẹ́ lò. Ẹ wá gbọ́ mi sir, ẹ gbọ́ mi dáadáa. Kò ṣe iṣẹ́ tèmi nìkan ló wà on the line o. Tí ẹ bá tètè san owó yẹn, tí ẹni yẹn fi lọ mọ̀, ẹ máa fẹnu fẹ́ra bí abẹ̀bẹ̀. In fact, ẹ máa fi ojú winá. Hey, hold it there. Are you threatening me? Do you feel threatened? Dèjì, ó dẹ̀ ń gbẹ́ mi bí ẹ tó ń gbẹ́lẹ̀ fún ọyàn. Ṣó fẹ́ gùn mí pa ni? Kí ló fi ń ṣe èèyàn? Ṣé ó máa ń pọ̀ jù ni? Oliver twist ni ẹ. Kì í pọ̀ jù, bọ́ síbi kó jẹ́ kí n jẹ́ kí n. Kí ni? Dèjì, Dèjì, kí ló ṣe? Dèjì, kí ló ṣe? Dèjì. Dèjì, 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 kí ló dé? Kí ló dé? Kí ló dé? Dèjì, Dèjì. Dèjì, 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 má ṣe báyìí fún mi, kò lè jọ. Dèjì, Dèjì, Dèjì. Àjọ jẹ ní ìkọ̀kọ̀, àjọ mu ní gbangba, àjọ ń jẹ gbádùn ayé. Imú o máa níka o, à ń gbóòórùn ara wa, ò jẹ́ agbóòórùn aṣebi. Ẹni a ní ó fẹ́ ni lójú, ata ló fi sẹ́nu, èyí a ní ó kí ni léyìí, ẹ̀gún ló fi sọ́wọ́. Ẹni a fẹ́ la mọ̀, a ò mẹ́ni tó fẹ́ ni, ara la mọ̀, a ò mọ̀nú. Yé o, ọ̀dàlẹ̀ ọ̀rẹ́ o. Ọ̀dàlẹ̀ ọ̀rẹ́ o, ọ̀dàlẹ̀ ọ̀rẹ́, ọ̀rẹ́ onírìkíṣí.